wàhálà dé ìjọ̀gbọ́n so lílẹ̀ mi mọ́ ẹ̀wọ́ ìfẹ́ mi pa àwọn èèyàn. Gbogbo wa ni nígbà tí wọ́n bá gbọ́dọ̀ ìjọba ìwà inú wọn òdùn pẹ̀lú oúnjẹ tí wọ́n ń gbé wá inú wọn òdùn pẹ̀lú oúnjẹ tí wọ́n ń gbé wá inú wọn òdùn a wà ní nọ́mbà 2 level ọ̀dọ̀ àmírù ní gbogbo wa wà kò sí. àṣekáwọn tí ó ráyè lọ sí ilẹ̀ mímọ́ àṣekáwọn tí ó ráyè lọ sí ilẹ̀ mímọ́ àwọn tó bá international tí wọn ò rí kó lọ àṣewó tí wọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ni ẹ ò bá ṣe fẹ́ wípé àwọn èèyàn ní last year bárábìnrin kan tó ń ṣe gbajúmọ̀ sí àbílẹ̀ pẹ̀ Doyin Kúkọ̀yí bí wọn ò ṣe lóun náà gbé lọ́nu níyẹ̀ ẹ̀yí again ẹ wo fídíò arábìnrin kan. olówó lágbà Àsàlájì Mustapha olówó lágbà ẹjọ wa lọ àmọ́ ìjọba tó dá wa lọ a wà níbí láti jẹrin ẹgbẹ́ 4.5 million lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹ sì mọ̀ pé àárín ibi lọ lẹ́yìn ìgbà náà àti lò 2.5 million láti ra tíkẹ́ẹ̀tì bí ọ̀nà mẹ́ta tí wọn ò gbé wá kẹ wá dákun àbẹ̀yìn pé kẹ ẹ bá wa kọ tíkẹ́ẹ̀tì ká padà sílé wa àti fìyókù lẹ̀ fọlọ́run ẹ wá fi wálẹ̀ ẹ̀ ń ráre wa Ọlọ́run mọ̀ ráre yìí ẹ̀yin náà mọ̀ ní báànù ọlọ́pàdé gbogbo tí ẹ bá máa fọwọ́ yín kójọ ẹ máa fi ọwọ́ yín dànù ni ẹ mọ̀ ráre tọmọtọmọ ni àtọ̀rọ̀ ọmọdọ́mọ yín yóò jẹnu sẹ́yìn láti ìjà àrùn táwa ń bí àjẹ àmú àríbìsùn onílé ọlọ́nà gbogbo àtà lọ́kọ̀ tá a níyàwó tá a lọ́mọ àwa wà bí àwọn aráàlú àdìrẹ́ bíi jíkalẹ̀ àwa àánú títí àwòwò tọrọ bí ó dàbí Nàìjíríà kò sí ẹnì kankan tó fún wa lówó Ọlọ́run ò ní fèrè fún yín o Ọlọ́run ò ní dùn yín nínú ẹ̀yin náà ní ẹni rí dùn lórí ọmọ ẹni rí dùn lórí ara yín alibarikola nàbí lọ́dọ̀ Ọlọ́run àdàbí tó bá pẹ́ ẹ̀gbọ́n lọ́wọ́ wa ẹ wá tàn wá títí àfi dé airport àfààní lọ́nà lọ́wọ́. tó náà tó wọ́kọ́ jáde tán jájá ebi pa ń bẹ̀ kòró ń jẹ kò rí kankan wọn wá já kòró bẹ̀ fídíò alábìnrin òun náà wà ń bẹ̀ tí ń gbé gbogbo àwọn agent alálàájì tí ń gbé gbogbo wọn sí pé fídíò tiẹ̀ náà wà ń bẹ̀ wo ẹ̀rí kankan yẹn sí àwọn kan wá wà ń bí àti káwọn tiẹ̀ mọ dúpẹ́ àwọn tó ń san 4 million 5 million tí wọn ò rí kó lọ àti káwọn mọ dúpẹ́ àwọn tó wà lọ́wọ́ lẹ́tọ́ lọ fi bí 5 wọ́n wá rí kọ́ọ̀dù pé èèyàn ń kú ojúmọ́ lè yàn kú wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ àjì báyìí ni àwọn ti kú lọ gbogbo ẹ̀yin téèyàn yín kú ní aṣáájì àwọn agent alálàájì ní pé èèyàn yín o àwọn tó bá lọ ẹ̀mí téèyàn bá ti kú àwọn tó bá lọ yàn lọ mú tó wáyé pé ọmọdé apẹ̀yẹ tó kú akọmọdé ni tí ò tí ì tó pamọ́ lù fún àwọn tó mú wọn lọ ẹ bá wọn fa kéèsì oúnjẹ ewúrẹ́kọ oúnjẹ adìẹ náà fún wọn jẹ oúnjẹ wèrè lórí 6 million lórí 5 million 6 million kí èèyàn mọ́jú jẹ wèrè wọn wá complain wọn láti ẹ̀hún yẹn wọn wá ránṣẹ́ lé wọn wá kó oúnjẹ lẹ̀ oúnjẹ tí wọn ò lè jẹ oúnjẹ tí wọn ò fi kọ́ lánlé oúnjẹ tí wọn ò lè jẹ ṣé wọn ò sanwó oúnjẹ mọ́ pákéjì tí wọ́n san fún yín tàbí nínú owó tẹ̀gbà lọ́wọ́ wọn kò sówó oúnjẹ ń bẹ̀ ní 6 million 7 million gbogbo ẹ̀yin tẹ́yàn yín wà lọ táyé gbọ́ pé èèyàn yín kú alálàájì tó kó wọn lọ wọ́n pọ̀ káàkiri kíníkẹ́ ege travel and tours kíníkẹ́ alimudiya alikabukiriya babakiriya barabikiriya travel and tours gbòòrèjà yáyáyáyá wọ́n sà lọ fi yá àṣẹyẹ kíníkẹ́ alihamdulilayi kíníkẹ́ yá àwọn olórí burúkú gbòòrè tó sẹ̀ níjà jẹ tó bá ti wọ́n dúrọ́sì báyìí táyé pé láàrin mùsùlùmí gbà wọlé bọ́ọ̀lù sí wọn kéèyàn káàkiri tí wọn kéèyàn jáde ni wọn mọ wá gbogbo mẹ́sẹ̀jì yìí inú tí wọn ò lè dùn inú yóò sì ní dùn ẹ bínú kú ni inú yóò ní dùn gbogbo mẹ́sẹ̀jì tá a ṣe torí pé báwọn ìbá ti ń gbọ́n tó má láwọn lọ́wọ́ àjìmọ̀ ọ̀nà jẹ́ ti yín ti dí gbogbo ẹ̀yin tẹ́yìn tẹ́ bá gbọ́ pé yẹn yín kú travel and tours tó bá lọ ẹ lọ gbé olọ́pàá travel and tours tá a ti bá lọ sọ́hun yẹn àwọn ló pa àwọn èèyàn yín tó bá ti kú ẹ̀wọ̀n tán fún wọn jẹ bí kókó tó ń jẹ lè tán fún wọn jẹun tó dàbí oúnjẹ ṣé àwọn ẹ̀ṣẹ́ ẹ̀rìn travel ni nígbà tí wọ́n lọ sí Ghana ìgbà tá a lọ Sabi Coast Nigerian food tá a lọ fún game Western Capital Games Nigerian food
tá a mọ̀ jẹ́ náà gbé wá la jẹ throughout onífẹ́ gọ́ọ̀mẹ̀ntì fún wa jẹ throughout nígbà Nigerian food nífẹ́ gọ́ọ̀mẹ̀ntì sponsor wa náà fún wa jẹ throughout kẹ́ kó jẹ́ wúre láàdá pa àti ẹ̀ lọ fún competition ta lọ fún school ta lọ represent school wa Nàìjíríà ta lọ represent la Ivory Coast lọ́dún yẹn ní 2009 àbí 2018 wọ́n tọ̀ fàwọn táyà pé wọ́n wá kẹsí ìjọba ló responsible fúnra wọn náà sẹ́wọ́ wọn ẹ wá ń fìyà jẹ wọn ẹ wò ó bí bàbá yẹn tó ti 70 tó ti 60 tó lọ́hun tó bá ikú bẹ́ẹ̀ ẹ lọ bá àwọn kìnnìkan yáyàyà àlìbùkútúyà àlìbìrìkìyà àyàkìláyà tẹ́ ń bá lọ ẹ lọ gbé òmòlú lọ́wọ́ ọmọ ó gbọ́dọ̀ àmọ́lú òkú bàbá yín onírọ̀ ọ̀rọ̀ àmọ́lú onígbà tẹ́ǹtì onígbàga oníṣẹ́wó eléré torí bàbá yín tó kú lọ náà ti mọ̀ pé ibi tóun lọ́hun tóun bá ti kú bẹ́ẹ̀ àlùjẹ náà ni ẹ lọ mú àwọn agent dáadáa o gbogbo àwọn tó wá ti kú ní ìsìn báyìí agent ni ẹ lọ mú oúnjẹ ẹran náà fún àwọn bàbá yín jẹ lọ́hùn àwọn àti yín àwọn ìyá yín táwọn oníṣìláàmù tó ti brainwash wípé lẹ́ẹ̀ ti bẹ̀rù nìkan lẹ̀mí mọ́ oúnjẹ ẹran náà fún wọn jẹ kámọ̀ dùkọ́ lọ́wọ́ social media o eléyìí jẹ́ kí kójú gbogbo àwọn èèyàn náà máa là sí ní tàǹsọ̀ lórí 4 million tó lórí ibú lẹ́tọ́ 4 million ṣé ẹ tó kó 5 million lẹ́nu ṣé ẹ̀ ń tí òru oúnjẹ jẹ ni ṣé kò lè avoid oúnjẹ ní Nàìjíríà lẹ́yìn tó kó 5 million lẹ́nu ṣé ẹ̀ ń tí ò lè avoid oúnjẹ ní Nàìjíríà tọ́wọ́n ó bá dùn bóyá ìjọba Nàìjíríà sì lọ kó wọn wálé ìjọba ẹ̀ tí a mọ̀ dà sí gan bí ìjọba tó lọ kó wọn wálé náà wọ́n tún fowó wá sòfò pátú ni sáyé sẹ́jọba náà wọn lọ́hùn ni àwọn tí ìjọba náà lọ ìjọba lọ kó wá àwọn tí ìjọba kó dààmú ní kí ìjọba lọ kó wá. ìjọba ló ní kórí wọn kú. àbí ìjọba orí gbogbo àjọ kú náà orí ìjọba náà kú náà àbí bórí aráàlú bá orí ìjọba pé torí aráàlú kú ó yẹ kí ìjọba lè mọ ẹ̀ńtà láti ọ̀tọ̀ owó tá a fẹ́ fi rìn láàjì ẹ̀ ṣe já ra kàn báyìí fún yín ẹ̀ já sí báyìí fún yín kí ìjọba fún introduce kan mí sí wọn akóró ìjọba náà pé bọ́ olórí ibú darí olórí ibú náà ní olórí ibú di méjì ní. ihun tí aráàlú ń fẹ́ ní ìjọba ń ṣe fún wọn. ìjọ aráàlú òde ìjọba náà lórí ṣé bí a rí pé bọ̀ lílàkà ìjùbọ̀ lọ la ní kí o sì gómìnà tó ní o sì president ṣé kí wọn náà àtúmọ̀ ẹ̀rọ bí ẹranko ni ṣé bí gómìnà Sokoto tí wọ́n pààyàn fún Muhammadu tí gómìnà sọ̀rọ̀ sọ pé ẹ bá ti mú Muhammadu yẹn wọ́n padì odidi gómìnà ṣé àti pé wèrè darí wèrè ni ìrìn lọ ni kúrú ìjẹkùndí àwọn wèrè gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ Nàìjíríà bí mo fẹ́ sọ fún yín yẹn tí àwọn èèyàn yín wà ní àjì ìjẹkújẹ wọn fún wọn jẹ o ẹ kàn gbọ́ pé èèyàn kú ni àwọn agent alálàájì ní ń pa wọn bẹ́ẹ̀ rẹ bá ti kú agent alálàájì ẹ lọ gbé wọn ẹgbẹ́ bí ẹ ṣèyí kíkan ṣe kíríkan ẹ bá wọn ju ṣèyí kíkan ẹ ń bá ẹtẹ́yìn ẹ bá ti kú sọ̀hún ẹ gbúdọ̀ mọ kú tó pa àwọn kan ti ẹ̀bínú wọn ò lè jẹ́ torí èyí ò dá tí ó pààyàn ni ṣùgbọ́n àwọn tí ó lọ ṣẹ́ ń gbà wọn bá níyàn kan jẹ tó bá mú wọ́n padà tí ó ìṣòwò lọ́wọ́ rẹ mọ́ tó lọ sí wọ́n ti sátú gbogbo wọn láti Nàìjíríà wọ́n padà jẹ tí ó yẹ kó wọ́n jẹ ẹ bá ti jẹ tí ò bá jẹ tí ò yẹ kó jẹ tó bá ti kú alálàájì tó gbé lọ ẹ lọ gbé e ìwọ gbọ́dọ̀ wà responsible fún apágbàlagbà ni alálàájì sọ wọ́n ìmọ̀lẹ́ rẹ̀ rí o ilẹ̀ mọ́ka ti di lè bí tí àyè kó rí ọ̀pọ̀lọpọ̀ yẹn ti dànù gan ṣé ilẹ̀ mọ́ka tàbí pé dẹ́sàtì ní sáwọn gan náà ń jẹjẹ ṣé mọ́ka àdé gúnra àwọn gan náà ń jẹjẹ ilẹ̀ jẹ́ dẹ́sàtì ní adìẹ lẹ́yìn wọn jẹ adìẹ ẹ̀yìn jẹjẹ alájí ẹ sáṣẹ di adìẹ sí ẹsẹ̀ wọ adìẹ sáwọn fúnra wọn náà jẹjẹ ṣé wọn lè gbìn kánṣẹ́ sáàtì tó wù àwọn ìwèrè ságbóngbó gbogbo wa ni nígbà tí wọ́n bá ń gbóró ìjọba ìwà inú wo òdùn pẹ̀lú oúnjẹ tí wọ́n ń gbé wá inú wo òdùn pẹ̀lú oúnjẹ tí wọ́n ń gbé wá o inú wo òdùn o a wà ní nọ́mbà 2 level ọ̀dọ̀ àmírù la wà ọ̀dọ̀ àmírù gbogbo wa wà kò sí.